ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ ń náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yín. Ògògó kú o, kí ẹyẹ gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri. Ìdílé Ògògó fọmú. Ìdílé gbajúgbajà òṣèré ni Taiwo Hassan tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ògògó ti tako ìròyìn tó ń tẹ̀ káàkiri lórí ayélujára pé òṣèré náà ti kú. Ìròyìn òfegè náà bẹ̀rẹ̀ sí tẹ̀ lórí fesibúùkù ní ọjọ́ ìṣẹ́gun àná, ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2026 yìí, ṣùgbọ́n ọmọ Ògògó kan, Lima Taiwo, sọ pé irọ́ ni ìròyìn náà ó sì bẹ̀ àwọn ènìyàn láti má ṣe tàn ká. Ìdílé náà ṣàlàyé pé ìdí tí ìròyìn ikú fi bẹ̀rẹ̀ ni pé àwọn ọmọ Ògògó, Lima àti Kira Taiwo, ti ṣe bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ìṣẹ́gun fún bàbá wọn. Wọ́n sọ pé Ògògó ń kojú àrùn jẹjẹrẹ tó ti dé ìpele 4 báyìí o, stage 4 cancer, tí ipò rẹ̀ sì burú gan-an. Lima sọ pé ìdílé náà kò béèrè fún owó, ṣùgbọ́n wọ́n nílò ìrànlọ́wọ́ láti rí ilé ìwòsàn àti àwọn dókítà tí ó lè mójútó ìlera rẹ̀. Kira náà sọ pé ilé ìwòsàn tí ó ń tọ́jú Ògògó ti sọ fún wọn pé wọn kò lè tẹ̀síwájú pẹ̀lú chemotherapy mọ́ nítorí bí àrùn náà ṣe le sí i. Síbẹ̀, dókítà kan, Dr. Olúṣínà Ajídáhùn, ṣàlàyé pé dídé ìpele 4 kò túmọ̀ sí pé gbogbo ilé ìwòsàn ti kọ̀ láti tọ́jú aláìsàn náà. Ó sọ pé nígbà tí àìsàn bá ti gòkè dé ìpele yìí, àwọn dókítà lè yí ètò ìtọ́jú padà gẹ́gẹ́ bí irú eléyìí, ibi tí ó tàdé àti ipò ìlera aláìsàn. Ó tún ṣàlàyé pé palliative care ló jẹ́ ọ̀nà ìtọ́jú tí a máa lò láti dín ìrora àti àwọn àmì àìsàn kù, kí aláìsàn sì lè ní ìtùnú àti àǹfààní ìgbésí ayé tó dára. Ní ṣókí, ìròyìn pé Ògògó ti kú kì í ṣe òtítọ́ o, gẹ́gẹ́ bí ìdílé rẹ̀ ṣe ṣàlàyé. Ìròyìn fún ti àkókò ipò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára ìkànnì ìlú Odùduwà sẹ́. Odùduwà ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó ń lani lóye wà ń bẹ̀. Odùduwà ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Odùduwà ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.